Nuwa Media. Ògèdè, ọfọ̀, èdè tí a fi ń pè ló yàtọ̀. Ṣé mọ̀ pé èdè Ẹ̀gbá ò jọ t'Ọ̀yọ́, èdè ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ṣé rí ọ̀rọ̀ ní gbogbo ẹ̀, àti ọfọ̀ àti ògèdè àti àyájọ́ ọ̀rọ̀ ni. Ọ̀rọ̀ ni Ọlọ́run dẹ̀ fi dálé ayé, ọ̀rọ̀ ló fi dá ohun gbogbo. Ògèdè ni a máa ń pè bóyá èèyàn lọ síbì kan tó rí pé jẹ́ kí n pe ògèdè yìí, màá lọ láyọ̀, màá bọ̀ láyọ̀, nǹkan báyìí ló kọ́ ṣe, nǹkan báyìí ń gbà ìwáṣẹ̀, tó bá jẹ́ bẹ́ẹ̀ ni kí nǹkan báyìí ṣẹlẹ̀, nǹkan yẹn á dẹ̀ ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ọfọ̀ òun náà fara pẹ́ ògèdè nítorí pé ọfọ̀ akílọ́dún ní ṣa wọn lóde ìlọ́dún, akílọ́fà ní ṣa wọn lóde ìlọ́fà. Wọ́n mọ̀ yìí pé àwọn awo tán kọ́kọ́ lọ síbẹ̀ yẹn nìyẹn, wọ́n ń pè wọ́n ń pe ògèdè, wọ́n ń pe ọfọ̀. So ìyàtọ̀ díẹ̀díẹ̀ ló wà nínú ẹ̀. Ìyàtọ̀ ògèdè ni pé ìgbà t'Ọlọ́run dá nǹkan báyìí ló ṣe ṣe, báyìí ló ṣe ṣe, wọ́n á pe ògèdè yẹn kí nǹkan báyìí ṣẹlẹ̀. Àwọn ìyẹn ti ìsálú ọ̀run, ti ìsálú ayé, ìyẹn ni ọfọ̀ tí àwọn èèyàn wa máa ń pè. Wọ́n bá dẹ̀ ti pè, wọ́n á ní kí nǹkan báyìí ṣẹlẹ̀ tàbí kí nǹkan báyìí má ṣẹlẹ̀ sí àwọn láburú, nǹkan yẹn náà á lọ. Àyájọ́ ọmọ ìyá náà ni wọ́n. Àyájọ́ yẹn tẹ́ bá wo àwọn oníjàlá àbí elégún, táwọn oníjàlá yẹn bá ń sọ ìjàlá, wọ́n á bẹ̀rẹ̀ sí ní pe àyájọ́. Wọ́n ṣe ń sọ àyájọ́ yìí wípé ẹranko orúkọ báyìí lọ́lọ́run kọ́kọ́ fún tó ń lò, tó bá jẹ́ bẹ́ẹ̀ ni kí ẹranko yẹn jáde kó máa bọ̀ níta, ẹranko yẹn á dẹ̀ jáde, wọ́n á pe àyájọ́ yẹn á jáde, á bọ́ síta. Bẹ́ẹ̀ náà làwọn míì náà máa ń pe àyájọ́ tó máa wojú ọ̀run, tó máa pe àyájọ́, ìwọ Ọlọ́run, ìwọ ló dá òjò, ọ̀nà báyìí ló gbà dá, ọ̀nà báyìí ló gbà dá, ọ̀nà báyìí ló gbà dá, ó yá kójò bẹ́ẹ̀ sí ní rọ̀, òjò yẹn á bẹ́ẹ̀ sí ní rọ̀. Tó bá dẹ̀ ní kó dúró náà, kó máa dúró. Ògèdè, àyájọ́, ọfọ̀, ọmọ ìyá ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ó kàn jẹ́ pé ìpele wọn kàn yàtọ̀ díẹ̀díẹ̀ síra wọn. Àpẹẹrẹ ògèdè àbí ọfọ̀ àbí àyájọ́ tí wọ́n máa ń lò tí ẹlòmíì bá ń jáde lọ, wọ́n máa ń ka àwọn ọ̀rọ̀ míì. Irú àwọn míì tán máa ní ìka méjì, tán máa ń pe ọfọ̀ ẹ̀ wípé afẹ́fẹ́ lẹ́lẹ́ ní ṣojú ọ̀run lẹ́fun lẹ́fun, ẹ̀fùfù lẹ̀lẹ̀ ní ṣojú ọ̀run lẹ́jẹ̀lẹ̀jẹ̀, ọpẹ́lọpẹ́ èjìká ni ò jẹ́ kẹ́wù ó bọ́, ẹ̀ka méjì, ǹjẹ́ gbogbo ibi tó bá ń bẹ lọ́nà, ẹ̀ka méjì kábí kúrò lọ́nà, ọmọ awó ń wa, ẹ̀ka méjì kábí kúrò lórí mi, jẹ́ kí n lọ láyọ̀, jẹ́ kí n padà láyọ̀, jẹ́ kí n bá àre délé, jẹ́ kí n bá àre débi tí mò ń lọ, ǹjẹ́ ẹ̀ka méjì kábí kúrò lórí mi, ẹ̀ka méjì. A máa ń lo àwọn eléyìí tí a bá ń jáde lọ tàbí tí ibi tá a bá ń lọ yẹn bá le, tàbá wò yí pé ṣé màá lè lọ láyọ̀, ṣé màá lè padà láyọ̀. Nuwa Media. Èrò mi nípa ìṣẹ̀ṣe ni pé ìṣẹ̀ṣe jẹ́ ohun pàtàkì nítorí pé àwọn ẹ̀sìn tí wọ́n fún wa, ohun èdè tí wọ́n fi ń pè wọ́n ló jẹ́ kí a gba ìṣẹ̀ṣe sódì wípé kì í ṣe nǹkan tó jẹ́ nǹkan pàtàkì. Tí a bá wò dáadáa ní àwọn ẹ̀sìn tó kù, a rí láwọn ibì kan tí òkè ti ṣe ìfín, tí àrá ṣe mọ̀nàmọ́ná tán ní kó má ṣe bá àwọn sọ̀rọ̀ torí kí àwọn má bàa kú. Kí ló ń sàn àrá yẹn lẹ́yìn Ṣàngó? Ìyẹn ni pé èdè tán fi pè é làwa fi rò pé nǹkan tí ò dáa ni. Tá bá dẹ̀ wò dáadáa, háyà tán máa ń pè yẹn ọfọ̀ ni. Ìwọ Ọlọ́run ọba, ìwọ ló ṣe nǹkan báyìí ń gbà báyìí fún lágbájá, ìwọ ló ṣe nǹkan báyìí fún lágbájá ń gbà báyìí. Ọfọ̀ ni. Tá bá wò tí a bá fẹ́ já ewé mi, wọ́n á kátàrí sẹ́nu, wọ́n á lò ó, wọ́n á bẹ̀rẹ̀ sí ní pe ọfọ̀ sí, wọ́n á já, wọ́n á lò ó, á dẹ̀ ṣiṣẹ́. Ìmọ̀ràn mi ni pé àwa èèyàn, ẹ jẹ́ a gba ìṣẹ̀ṣe, ẹ jẹ́ a tún ìṣẹ̀ṣe ṣe, ẹ jẹ́ a gbé ìṣẹ̀ṣe lárugẹ. Àti pé àwọn oníṣẹ̀ṣe pàápàá, ẹ jẹ́ a rán àwọn ọmọ wa níwèé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí ò bá mọ̀wé, wọn ò ní lè speak well, wọn ò dẹ̀ ní lè wà vocal láti sọ̀rọ̀ níwájú àwọn èèyàn, láti ṣe àwọn ẹ̀tọ́. Wọn ò ní, tán bá sọ nǹkan míì lóyìnbó, wọn máa kàn wí pé kí ló ń jẹ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n tán bá mọ̀, wọ́n á lè túmọ̀ ẹ̀ pé náà ẹ má fi ẹ̀sìn kó wa lómi ọbẹ̀ jẹ, ìtumọ̀ ẹ̀ rèé, nǹkan báyìí ló ń jẹ́ bẹ́ẹ̀ ní Yorùbá. Wọ́n á lè túmọ̀ ẹ̀ fún wa. Ẹ jẹ́ kí a padà sínú ìṣẹ̀ṣe. Ẹ wo òyìnbó ti ń kọ́fá o, òyìnbó ti ń dáfá, òyìnbó ti ní táàbù tó jẹ́ pé tán bá tẹ ìjọgbè, gbogbo nǹkan tán máa sọ ó ti wà, gbogbo wọn ṣe máa rúbọ, wọ́n ti mọ̀. Àwọn náà wá ń kọ́. Ṣé báwọn náà mẹ́sìn wá? Tán bá rí pé nǹkan yìí ò wúlò, wọn ò lẹ́tọ̀ọ́ láti wá kọ pé àwọn gbọ́dọ̀ mọ̀. Ní pé ká padà sí ìṣẹ̀ṣe. Àwọn òrìṣà yìí wọ́n jẹ́ nǹkan pàtàkì tí Ọlọ́run fi ìdílé ayé mú. Example, ẹ wo òrìṣà ńlá. Ifá jẹ́ nǹkan tó ní sùúrù, ṣùgbọ́n ẹ wo òrìṣà ńlá.
òrìṣà ńlá jẹ́ òrìṣà tó mọ ojú, ṣe imú, ṣe ẹ̀yà ara, tó jẹ́ pé gbogbo ẹ̀yà ara òun lọ́lọ́run gbélé lọ́wọ́. Ta ni Ọbàtálá? òrìṣà ńlá ni Ọbàtálá, ọba àlà funfun gbò. Wọ́n dẹ̀ sọ, Ifá dẹ̀ sọ pé tí a bá fẹ́ kí Olódùmarè, ǹjẹ́ kí a wé ọwọ́ wa fíníká, wẹsẹ̀ wa fíníká, wẹ gbogbo ara kó fíní nìní, ìyẹn ni pé ká níwà tó dáa. Tá a bá ní ẹ̀kọ́ tó pọ̀ jù, inú Ifá nìyẹn wá ti rí. Bí a ṣe ń kọ́ńkà ìwà burúkú, bá a ṣe ń kọ́ńkà àwọn ẹni bí, bá a ṣe ń ṣe dáadáa, èrò bá a ti gbọ́dọ̀ ṣe láti máa ran àwọn èèyàn lọ́wọ́, inú Ifá lè máa ti rí. So tá a bá padà sínú ìṣẹ̀ṣe á gbé gbogbo wa, á dẹ̀ jẹ́ kí ìlọsíwájú wà. Ẹ wò in olden days, gbogbo àwọn èèyàn wa tó bá tilẹ̀kùn inú ilé wọn, ẹ̀rù ò bá wọn láti sùn sínú ilé. Ẹ wò lọ́jọ́ òní, pẹ̀lú ọlọ́màsọ gbogbo adìẹ lẹ́wọ̀n, tí èèyàn bá kọ́lé sí tí ò bá ní burglary proof, tí ò bá ṣe iron door sẹ́nu ọ̀nà, pẹ̀lú ẹ̀ náà gan ọkàn ò tí ì balẹ̀, tí ó ti mọ̀ pé wọ́n lè gbọ̀n pàṣẹ. Ǹjẹ́ láyé àtijọ́ irú ẹ̀ ò ṣẹlẹ̀? Ẹni máàtì náà máa ta sẹ́nu ọ̀nà, kò dẹ̀ sẹ́ni tó máa wọlé. Ẹ̀rù wà, ṣùgbọ́n ẹ̀rù yẹn dà, àti fi ẹ̀sìn lé ẹ̀rù yẹn lọ, wàhálà ti wá ń dé. Irú àwọn tó ń ṣèjọba ń sìn tí gbogbo ẹ̀ ń dàrú tó ń dàrú, tó bá jẹ́ Ògún náà ń gbé sílẹ̀ tán fi ń búra, kò sí ni Nàìjíríà ti tòrò, ìlú á ti tòrò. So ìṣẹ̀ṣe jẹ́ pàtàkì, tó jẹ́ pé ó lè ran ìlú lọ́wọ́, ó lè ran àwùjọ lọ́wọ́, ó lè ran ẹgbẹ́ lọ́wọ́, ó lè ran ìdílé pàápàá lọ́wọ́. Òrìṣà míì wà ń dílé ẹlòmíì tán máa ń bọ, tó jẹ́ pé wọn ò gbọdọ̀ ṣiṣẹ́ ibi nídìílé yẹn sí ọmọ ilé yẹn. Téèyàn kan bá ṣe, òrìṣà yẹn máa mú ó máa pa ni. Ọmọ ìdílé yẹn náà ò lè ṣe sẹ́lòmíì, òrìṣà yẹn máa mú ó máa pa ni. Ìdílé yẹn ní ìlọsíwájú. Ẹ wá ní ẹgbà ẹ̀sìn gbọ́, ẹ pa òrìṣà yẹn tì, ẹ lọ gbé sọnù, ẹ gbé sínú omi. Wọ́n padà wá ń tàfà òkùnkùn sí inú ilé yẹn, tó jẹ́ pé gbogbo àwọn olóríire inú ilé yẹn láwọn ọmọ láyé bẹ̀ sí nípa jẹ. So kí lè rè ta gé nínú ẹ̀sìn tá à ń ṣe? Ibi tí òtítọ́ wà, tí àlàáfíà wà, òun ni ẹ̀sìn ìṣẹ̀ṣe. Kí oníkálukú padà sínú ohun ìṣẹ̀ṣe ìdílé ẹ̀. Muwa Media.